Kásì ọmọdé jòjò ètò ẹ̀. Àdùnní olóòṣà ìwé fúnkẹ́ ìrìpábìnrin ọmọ tápàléǹpẹ ọbalú ayé òbí ìjà aráàlódò ọmọlálélú ọya òfòdí ọkọ̀ fọlẹ́gbọ́ mọ̀gàmọ̀gà. Ọwọ́ wa kún fún ẹ̀jẹ̀, ọwọ́ wa kún fún ẹ̀jẹ̀. A lè sí lọ́run pẹ̀lú mámọ́nì méjì. A lè sí ọlọ́run pẹ̀lú mámọ́nì méjì. Ohun ayé ọ̀tàn ọ̀run ni ó kù fa. Nígbà tí mo dàgbà tí mo gbọ́njú màmá mi máa ń sunkún. Nígbà mo wá gbọ́njú mo wá bèèrè lọ́wọ́ wọn níjọ́ kan fún mọ́ mi kí ni tó máa pa yín lẹ́kún. Wọ́n máa ń sọ wípé ọ̀rọ̀ rẹ ló ń pa mí lẹ́kún nítorí pé nígbà tó wà kékeré àwọn kan ti sọ fáwọn pé káwọn lọ rọ ẹ pa ẹnìkan wá rí ó wá báwọn òbí mi pé Stevie Wonder tó ń kọrin yìí ó lè ṣe rẹ́kọ̀dù torí gbogbo stage live ẹ̀ táwọn máa ń wò táwọn máa ń gbọ́ àwọn òrí kò kọrin olórin àwọn òbí mi bá tún dowó lẹ̀ pé kí n lọ ṣe rẹ́kọ̀dù ọjọ́ tí mo parí mo ṣe rẹ́kọ̀dù ní ọjọ́ tí mo parí ẹ̀ ni màmá mi jáde láyé. ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó. Ọ̀ṣun State at 29 ó bí ọdún mọ́kàndínlógún tí a create Ọ̀ṣun State ìlú tó sì ń jẹ́ Ọ̀ṣun pọ̀ lára wọn ni Ẹdẹ lára wọn ni Iléṣà lára wọn ni Gbọ̀ngán ìlú wo lẹ mọ̀ lọ́ṣun Mọdákẹ́kẹ́ Ifẹ̀ Ẹdẹ Ìnísà ibo lẹ́yìn ló bùn kọ́ Ifọ̀n Ẹ̀rìn Ìrágbérí Iléṣà Ìkìrun Ìníṣà Ìrè Ìlá ẹ bá mi ṣàdúrà fáwọn tó mú ètò ìgbówó òní tán lọ. Gbogbo àwọn tó ní ìgbówó òní tán lọ ìtẹ̀síwájú Ọ̀ṣun yóò yà sí rere nítorí ire rẹ̀ bá dé yóò ṣojú gbogbo wa. Ọ̀ṣun náà náà Ọ̀ṣun ọ̀dẹ̀ ní bàjẹ́ Ọ̀ṣun máa ga lọ ní òkú ìjọba máa ní ọ̀gá wa Ọ̀ṣun at 29. Ọ̀ṣun at 29. Gbàdúrà mẹ́ta tó lágbára. Onísorí burúkú o onírànì fẹsẹ̀ sí o ẹni ẹlẹ́ni onígbà ṣe ìrẹsẹ̀ orí burúkú ò ní ṣe tìyẹ orí burúkú ò ní ṣe tàwa ìbànújẹ́ ò ní ṣe tàwa. Ṣe máa jẹ́ ọmọ ẹnì kọ̀ọ̀kan ó dúró ní bàbá. Ìyẹn pa òwe mẹ́ta. Gbogbo ọ̀nà tó mi bá wọnú àgbọn wá wọn ò rí rán. Tọ́lọ̀ bá ti fọ̀ tẹ́ ní rán ní kò lè pa ní rán. Ṣé ìlú lè sọ Kàsìnàtì? Báwo lè máa sọ? Kàsìnàtì o. Kàsìnàtì dé. Ẹ jẹ́ ká wọnú Ọ̀ṣun lọ. Ṣé màmá yìí kọ́ ló ka kíní fún alẹ́ kan? Àṣẹ búrẹ́dì lẹ̀ ń tà. Báwo lọ́rọ̀ ajé mà? Ẹ ti pa tó èlò lẹ́nu. Bóyá lẹ tí ìta mẹ́jọ. Ó yẹ jẹ́ n bá yín ra 29. Ọ̀ṣun State at 29. Ẹni tó bá fẹ́ búrẹ́dì kó wá gbà. Ẹ má lọ kí jẹ mímu. Ẹ ò ní sórí burúkú. A ò ní àárín fẹsẹ̀ sí o. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ìrẹsì. Àwọn yóò ní gbẹ. Àpò tẹ́ tọwọ́ bọ̀ tẹ́ fún wa lówó. Àpò náà ò ní gbẹ. Àpò àmọ́ pọ̀ sí. Àṣírí náwó ò ní tú. Àtúbọ̀ máa pọ̀ sí.
ọ̀pá tẹ fi ń rìn dà. báwo lẹ ṣe wá ń rìn? ẹ jẹun. ẹ jókòó padà. ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń wo ètò yìí pé wọn ò ní rí ohun tó máa dá wọn gúnlẹ̀ sójú kan. Ọlọ́run á máa bùkún wọn. Ọlọ́run máa bùkún wọn. Àwọn ọ̀ràn wọn lọ́wọ́. gbogbo àwọn tó náwó sí ètò yìí pátá. àlékún oore lọ́wọ́ máa ṣe fún wọn. ètò yìí máa lọ síwájú Ọlọ́run ní yọ bọ́. màmá wọ́n ń ṣe ọdún Òṣogbo ọdún kọkàndínlọ́gbọ̀n tá a gba state. bẹ́ẹ̀ni. ìdí nìyẹn tá a fi wá sílùú yìí lónìí. àjọ àyàn gbà. àmì ẹ bá mi sọ pé gbogbo àwọn tó ń dá sí ètò yìí tó ń wo ètò yìí pátá àwọn ní kẹ́ bá mi kóná àdúrà fún. àjọ àyàn wà wá gbà. ìdá ṣètò ìpátápátá gbogbo wọn ní ọ̀dà fún. ẹ máa ṣàdúrà. ebi ò ní pa wọ́n ìyà ò ní jẹ wọ́n wọ́n ò rí jẹ wọ́n ò rí mu wọ́n ò rí ná wọ́n ò rí lò wọ́n kéré oko délé ayé ò ní dín ọmọlẹ̀ wọn ò ní fẹ́ pa fún ọ ló jẹ ayé wọ́n dá o. wọ́n wá lókè lẹ́ẹ̀bọ̀n lọ nítòtẹ́lẹ̀ Òṣogbo yìí Ọ̀ṣun ni o Ògún ti máyìn látọ̀ ọ̀pá olókè lẹ́ẹ̀bọ̀n lọ ẹ̀ ní lọ́lẹ̀ bẹ́ẹ̀ ti wá fún mi lóúnjẹ lónìí ebi ò ní pè yín náà ìyọ̀ ò ní jẹ yín ayé àtẹ̀yìngbèrú yìí àdídúró yín ò ní dìbàjẹ́ omi tútù omi ìbàdàn ọmọ nípa ipa rẹ̀ lẹ́ẹ̀ máa nílọ títí dọ̀rí ayé yín ipa rẹ̀ lẹ́ẹ̀ máa ní o èdè wí bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ yeye o ìyá mi o omi o omi lẹgbẹlẹgbẹlẹgbẹlẹgbẹ lódò enígbó dúdú rami gẹdì ìtẹ̀dí ọ̀rẹ́ yeye wọn ẹgbà wọn ò ní wọn lọ́wọ́ ọmọ omi ò ní jówó àfẹni tó bá jí tí ọba fọ́ bomi wọn ò lè dúbò omi kò sẹ́ni ó lè dúbò omi ọlọ́jọ́ kò. ọwọ́ wa kún fún ẹ̀jẹ̀ ọwọ́ wa kún fún ẹ̀jẹ̀ a lè sí lọ́run pẹ̀lú mámọ́nì méjì a lè sí ọlọ́run pẹ̀lú mámọ́nì méjì ohun ayé ọ̀tàn ọ̀run ni ó kù fa. iṣẹ́ rẹ̀ á ń ṣe màmá. mi ò ní sẹ́ tẹ́lẹ̀ ẹ̀rọ ni mò ń tà ẹ̀rọ orí ìtàní kẹrùn ṣùgbọ́n ọjọ́ kan ni mo bá ojú eré àánú Jésù olùgbàlà pàdé àárín gáràjì ó dára ni mo ti gbọ́n pé mo pè ọ́ ó dá mi lóhùn ẹ̀rọ yẹn gbé sílẹ̀ sí èso bí ebi ọ̀pọ̀ ọ̀nà gáràjì mo ti gbé ẹ̀rọ yẹn lẹ̀ ní ìjọ náà bí mo ṣe wá gbé lẹ̀ mo bá ní ọ̀dà náà ohun gbogbo mo fi fún Jésù mo gbé lẹ̀ ó ní máa pín mo ní ẹ máa mú ọkùnrin kan lọ́wọ́ ní kí n má fi gbogbo ẹ̀tọ́ pé kí n sá máa fi gbogbo ẹ̀tọ́ nígbà tí Ọlọ́run ti ní kí n fi tọrọ mo ti fi fún un so bí mo ṣe bẹ̀rẹ̀ sí bí mo ṣe gbé kí ẹ̀rọ lẹ̀ mo wá lè ṣe ẹ wo mo lè ṣe ẹ̀rọ 10,000 tẹ́lẹ̀ mo máa ń ṣe ẹ̀rọ 100,000 tí ó tà ní àrùjọ méjì mo wá lè ṣe ẹ̀rọ 10,000 tí wò ní tàtà. mo ń bọ̀ màá má bínú wọ́n nílé Àdùnní olóríṣà nílé bàbá yín. bẹ́ẹ̀ ni sà. Kristẹni lẹ́yìn tí aláwa gbà ilé ìtajà pọ̀ mi. ilé Àdùnní olóríṣà. làwa kìlà. ṣé ọmọ ọbẹ̀ làwọn náà. ọmọ ọbẹ̀ ni ọmọ ìlànà rẹ̀ nílé bàbá. màá fún yín ní owó ẹ̀ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń wo ètò yìí pátá pé wọn ò ní rí ohun tí a ti rí ọkùnrin kan ní junction yẹn kí ló ṣe ná ẹsẹ̀ ni o ní junction láyà ẹsẹ̀ ń dùn ẹ máa gbọ́ o ní junction láyà yẹn mo ra búrẹ́dì bẹ́ẹ̀ ṣe rántí búrẹ́dì yẹn lọ́tún ni wò lọ́ọ̀kan yìí màmá gbogbo búrẹ́dì tó wà bẹ́ẹ̀ yẹn lò ní ṣe rí búrẹ́dì méjìlá yìí máa sanwó ẹ̀ ẹ̀yin ni màá gbé fún màá fún yín lẹ́gbẹ̀rún 10. ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń wo ètò ìkówó òní wọn ẹ mú ìfẹ́ ìmáa jẹ́ mbẹ́. ṣé yọkùn ẹ̀ lẹ́fẹ́. ó yá màmá ẹ máa bá mi fáwọn èèyàn búrẹ́dì yìí ẹ máa fọ ẹ̀yẹ máa fọwọ́ yín fún wọn kọ̀ọ̀kan. ní kọ̀ọ̀kan màmá ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan. àti gbogbo àwọn tó ń dá sí ètò ìyá mi. àti gbogbo àwọn tí ń dá sí ẹ ga ibi tẹ́ ẹ lérò ibi ìran yín ò lérò dé gbogbo bí a ti dènà
Ọlọ́run ó mú ìgbà jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù. A fún mi ní 10,000 ṣùgbọ́n nínú ilé níbi tí mo kó owó yẹn sí níbi tí mo fi lórí àga tiẹ̀ nílẹ̀ ẹ̀dẹ̀ ni mo ti ń jókòó tútú tí wọ́n tu owó bọ̀ 5,000 lọ́ra ń bẹ̀. wọ́n láwọn ọ̀bẹ bá wọ̀ sí 5,000 wọ́n tọrọ gbogbo ọjà náà. ilé akọjọ́ olúkálùkù ó sọ tọ̀tọ̀ 5,000 yẹn bí ìdí mọ́ so jíjáde tí mo jáde mo gbọ́n ìgbẹ́mọ́jú lónìí inú òjé ń jáde ṣe lẹ́tọ̀ láàrẹ̀. tún wo àpẹẹrẹ tó tún rí. wọ́n sọ pé mi wípé àwọn òrí 5,000 ní owó à wọn lọ́nà bó jẹ́ rí wọ́n bọ́ yẹ ìmẹ̀sílẹ̀ sẹ́ni wọn ò sí ìlú ìdíje. mo jáde kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí wọ́n sọ. 30 naira ló wà lọ́wọ́. a fẹ́ lọ sílé Àdùnní Olórìṣà. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ilé Àdùnní Olórìṣà rèé Susan Wenger obìnrin tó kó ipa ńlá nínú odò Ọ̀ṣun obìnrin ni wọ́n ṣe gbogbo ohun tó dàbí ère tó wà ní Ọ̀ṣun ilé tó ń gbé ń gbà yé wọn Ìbòkun road. màmá wa Àdùnní Olórìṣà Ìwífúnkẹ́ wọ́n jẹ́ ìyá pàtàkì wọ́n sì jẹ́ olùfọkànsìn wọ́n sì jẹ́ agbátẹrù àṣà àti ẹ̀sìn ìṣẹ̀ṣe a lè sọ tán nípa wọn ọmọ wọn ni mo jẹ́. ṣénu lè wọn rèé bẹ́ẹ̀ni yàrá wo náà ń sùn. yàrá tí wọ́n sùn wà ní òkè. ṣáà lè débẹ̀. rárá. alágbára obìnrin. bẹ́ẹ̀ni. ìyẹn nípa àwọn obìnrin kan wà wọ́n ti kú láyé ipa wọn tún ṣì ń ràn títí dọ̀la. bẹ́ẹ̀ni. kí ló rí kí Àdùnní Olórìṣà yẹn. oríkì wọn ni Àdùnní Olórìṣà Ìwífúnkẹ́ Ìrìpábìnrin ọmọ tápàléǹpé ọbalú ayé òbí ìjà aráàlódò ọmọlálélú ọya òfòdí ọkọ fọlẹgbọ mọgàmọgà ẹ kú bí ẹ fàdàgbà ayé rọ̀ sí ibi tẹ fàdàgbà ayé rọ̀ sí ọmọ bá yòókù lọ. Your name? Ifashayo. Okay, when have you been in Nigeria? For the last 6 years. You like Yoruba culture? Yes. Bí abáníkàwò àti ọmọ àtàràbí tẹnubí kó jọ ṣe papọ̀ àwọn tí wọ́n lè máa pera wọn ní ọmọ ìyá Àdùnní Olórìṣà yóò lò ó kà yóò níye káàkiri gbogbo àgbáyé ó lè tó mélòó. olóǹkà ni ká má sọ pé olóǹkà. bí Yorùbá tiẹ̀ ti sọ pé àìkà máa fọ́ lọ́mọ àsìkò. àpọ̀ púpọ̀ àwọn orílẹ̀-èdè wo ni ẹ̀ka Àdùnní Olórìṣà dé torí a máa ń rí àwọn aláwọ̀ dúdú a tún máa ń rí àwọn aláwọ̀ funfun gẹ́gẹ́ bí aláwọ̀ funfun tó jókòó tì í àwọn orílẹ̀-èdè wo ni ẹ̀ka tàbí àwọn ọmọ Àdùnní Olórìṣà wà. orílẹ̀-èdè káàkiri ibi tí ẹ̀ka ibi tá a sọ pé foundation wọn Susan Wenger Stiftung lédè Germany ó wà lórílẹ̀-èdè Austria ní ìlú tá à ń pè ní Krems. ṣùgbọ́n irú aláwọ̀ dúdú ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. irọ́ o ẹ má jẹ́. ẹ bá túmọ̀ rẹ̀ fún tó lè bínú ni.
aláwọ̀ dúdú bẹ́ẹ̀ ni aláwọ̀ dúdú ni orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mọ̀mọ́ náà wà káàkiri tí í ṣe ti orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan bẹ́ẹ̀ náà ni wọ́n wà ní orílẹ̀-èdè káàkiri. ni pé ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ká fò ó ká mọ̀ wulẹ̀ tú kó mọ̀ bá bínú àbí bí báwo mọ̀mọ́. kò sí nǹkan tó yàtọ̀ nínú bá a ṣe jọ wáyé lẹ́nu ká jọ jókòó. kò sí ní tó yàtọ̀ ńbẹ̀. àwọ̀. pẹ̀lú ní táwọn olójú ṣé àwọ̀ wá jọra lẹ̀ ń sọ mọ̀mọ́. wọ́n jọra. àwọ̀ kan funfun àwọ̀ kan dúdú. àwọ̀ funfun. mọ̀mọ́ máa sọ gbólóhùn kan wọ́n ní bákan náà la rí níwájú Olódùmarè. báwo ló ṣe ń rọrùn láti máa mú àwọn ẹ̀yà míì tá a fi jọ ń gbé kò mọ rọrùn ṣùgbọ́n báwo ló ṣe ń rọrùn kí ni tẹ́ ẹ fi ń sọ fún wa wípé bó ṣe yẹ ká jọ máa gbé papọ̀ rí. ìfẹ́ ọmọnìyàn wọ́n nífẹ̀ẹ́ lákòódá òfin ìfẹ́ ọmọnìyàn yìí ni wọ́n lò tí wọ́n fi lè bá oríṣiríṣi èèyàn sí kan. pẹ̀lú àṣà tiwa tó yàtọ̀ àṣà àwọn orílẹ̀-èdè míì náà ó yàtọ̀ ṣé bí àwọn aláwọ̀ funfun bí wọ́n ṣe ń gbé gẹ́gẹ́ bí ọmọ màmá ní orílẹ̀-èdè yìí ṣé ó ní tí ẹ̀ ń kọ́ wọn tí àwọn náà mọ̀ pẹ̀lú tí màmá ń là kalẹ̀ àbí bí báwo ṣé bí irú ẹni wà yìí tẹ́ pè ní Ifá Ṣayọ̀ ṣé ó ní pẹ̀lú gbogbo tí àwa ń kọ́ nílẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà ṣé Ifá Ṣayọ̀ náà mọ̀ ń pa ẹ̀. wọ́n mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ti rí bí ìjáde rẹ̀ kọ̀mọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ sì ba ní gbogbo ọjọ́ nù láti lè fi júwe ara rẹ̀ pé oníṣẹ̀ṣe lò bẹ́ẹ̀ ni. Fáṣayọ̀ nìkan kọ́ lòyìnbó tàbí aláwọ̀ funfun tá a mọ́ ń bá ń bí bá a ṣe ń bá wọn ọkùnrin là ń bá wọn obìnrin ṣé Fáṣayọ̀ gbọ́ èdè wa báyìí. ó kọ́. àwọn Yorùbá wà ní Fáṣayọ̀ ti gbọ́ báyìí. Yeah, I'm learning small. I'm learning a lot. You understand? I understand. I can understand more than I can speak. Okay, you can understand, but you are not good at. No. All right. My son is. My son is here, and so is my daughter. Yeah. Where is he? He's home right now. All right. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Àdùnní Olóòṣà máa ń ṣàánú àwọn èèyàn. Ẹ bá mi fi ọlánú lé tàwa ìgbàdúrà. Gbogbo ẹni tó dá sí ètò yìí pátápátá àbùdí ń tolókun àbùdí ń tọlọ́ṣà gbogbo orun mọ̀lẹ́ gba mọ̀lẹ́ wọ́n wà á fi owó yìí wọ́n fi ránṣẹ́ sí ajé ìnáwó yìí ajé oníṣòwò oníṣọ̀bòdì ajé nínà méke sáléńjeléńje nínú àgbàlagbà ságé àjẹ òun la àṣẹbídà láre àṣàrídẹlẹ́bi ajé òní náà lọ́pàá àbò ọwọ́ báyìí ni wọ́n ti máa lájé wọn nílé lọ́rùn wọ́n wà á ní owó mọ́wọ́ gbogbo àrà téèyàn fàjé dá wọ́n rí mú sokùn wọ́n rí mú ṣẹ̀dẹ̀ wọ́n rí mú sọ lọ́gẹ̀dẹ̀gẹ̀ aṣọ ọ̀rajà. Thank you, Nigeria. Many blessings. God bless to everyone. Stay safe. Love you. Thank you for having me in Nigeria. Thank you. God bless. Ṣé ni mo ṣàkíyèsí pé mo rí ọmọkùnrin kan ló ń kọ fújì òun dà kó máa bọ̀. ìbá alukoso tó dojú kọra wọn ìbá bẹ́ẹ̀ abojú òkè lókè ìbá alukoso ìbá fọmọdé ìbá fàgbàlagbà ìbá fọkùnrin ìbá fọbìnrin ilẹ̀ akóredé ti dé kí n máa dẹ̀nu ilẹ̀ níbi iṣẹ́ fún ìkí mi máa dàrí kò ṣe ọ̀gá ni sánmọ̀ láàrin àwọn òkè ẹ má fi gẹ̀gẹ̀ wé gógóńgò kò jọra wọn ẹ má fi wálé wọ́n dà àwọn olórin wò sùn òbí ọ̀gá ṣàlàyé nínú olórin ti ṣẹ̀ yìí o. ta ni KB Wonder ọmọ ìlú wo ni báwo ló ṣe rìn. wọ́n ní KB Wonder jẹ́ àkàndá ẹ̀dá nípa tòjú onípèníjà ojú bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ṣe bí KB Wonder nìyẹn. má sọ pé KB Wonder kò rí Nàìjíríà rí pẹ̀lú àwòrán kò rí Nàìjíríà rí pẹ̀lú àwọ̀ KB Wonder kò rọ́kùnrin kò róbìnrin kò mọ bẹ́ẹ̀ èèyàn ṣe rí tàbí àwọ̀ kódà kò mọ bí sọ́mọ̀ á ṣe rí. mo ní ẹnìkan ló sọ fáwọn ọ̀rẹ́ ó ní bó ti ká tán dá mo ti ka mo ka lọ́jọ́ ọjọ́ kan tó ń fẹ́ bu lóyún o tó ń fún yín lẹ́bù àṣẹ lásán kọ́ lórin máa ń gùn bọ́ ìyẹn tó bá ń kọrin àwáyé máa lísìn sí tó bá ń sọ̀rọ̀ ó tún máa dùn náà ní àfi bíi pé ó fi nǹkan tẹ̀ni àṣírí títú òkúrèdè fi nǹkan tẹ̀ni mo wá ní èsì lẹ́tà yín rè é kò jìnnà rárá sẹ́yìn ò ronú sí bọ́lọ́ ń ṣe dá mi o látọjọ́ tán tí bí mi ò fojú kan sánmọ̀ rí bóyá dúdú ni bóyá tí ẹ̀kú pa ni
tí n bá fọlá bẹ́ẹ̀ bọ́bọ̀ lọ́hùn sọ̀rọ̀ gbogbo tí n bá béèrè lọ́wọ́ lọ́hùn mà ló máa ṣe tí n bá ní mi ò lè wéètì kí àlóhùn máa yọ̀ǹda fún mi nígbà tí mo dàgbà tí mo gbọ́njú màmá mi máa ń sunkún nígbà mo wá gbọ́njú mo wá béèrè lọ́wọ́ wọn níjọ́ kan fún mọ́ mi kí ni tó máa pa yín lẹ́kún wọ́n máa ń sọ wípé ọ̀rọ̀ rẹ ló ń pa mí lẹ́kún nítorí pé nígbà tó wà kékeré àwọn kan ti sọ fáwọn pé káwọn lọ rọ ẹ pa nígbà yẹn àwọn sọ fún ọpọ ọmọ ẹ máa jẹyàn lójú ayé àwọn lójú ẹ̀mí àwọn wọn láwọn tó wá ní káwọn lọ rọ ẹ pa ńgbà yẹn wọn ní wọn tí ìkú wọn wà láyé o wọn ní o ò dẹ tí ì jẹ èèyàn pé tí ń pa àwọn lẹ́kún nìyẹn pé ó gbà wọn kó jẹ èèyàn láyé káwọn tó lọ so mo wá sọ fún wọn mo lọ́dún yẹn mo ní máa dẹ̀ jẹ èèyàn o pé kọ́kọ́ kàn balẹ̀ so ìgbà tí mo tó bí ọmọ ọdún 7 wọ́n rí ẹ̀bùn orin kíkọ lára mi àwọn òbí mi níyà ọlọ́run bẹ́ẹ̀ bí àjọmọ̀ yìí nìyẹn ẹ jẹ́ ká roko ti ẹ̀bùn rẹ̀ wọ́n bá roko ti ẹ̀bùn náà so mò ń ṣe jọ́ǹpù káàkiri so àwọn náà wọ́n á dowó ẹ̀lẹ̀ ẹnìkan wá rí ó wá bá àwọn òbí mi pé Stevie Wonder tó ń kọrin yìí ó lè ṣe rẹ́kọ̀dù torí gbogbo stage live ẹ̀ táwọn máa ń wò táwọn máa ń gbọ́ àwọn òrí kò kọrin olórin àwọn òbí mi bá tún dowó lẹ̀ pé kí n lọ ṣe rẹ́kọ̀dù bọ́ ọjọ́ tí mo parí mo ṣe rẹ́kọ̀dù ní ọjọ́ tí mo parí ẹ̀ ni màmá mi jáde láyé. wọ́n ṣàánú mi ọba àánú òkú lẹ́ni tó bá ṣàánú fún abọ́sí fún omi jẹ́ ojú mi ń béèrè àánú rẹ̀ o àná mi jẹ́ ojú mi ń béèrè àánú rẹ̀ o tó lẹ́ni tó bá ṣàánú fún á ṣe é ṣe fún. ó yá wá gbà. Chama mi, ok, ẹ̀yin wà ń bẹ̀. A ti ríra tẹ́lẹ̀ o. Mo mọ̀. Ṣé ti rí tó ń jọ lọ́hùn? Ìgbà tá a ríra lẹ́ẹ̀kan yẹn ní mú nǹkan kan amúlẹ́gbọ̀n ẹja. Máa jẹ́ àyíntọ́ pé ṣàròsùn lèmi. Ṣàròsùn náà ẹ̀rìn lẹ́tú wà yìí. Ọ̀pọ̀ ẹ ṣe iṣẹ́ yín máa bá lọ sókè. Ẹ fi máa ta lálẹ́. Ẹ bá mi pray fáwọn tó ń dá sétò yìí. Ó dà ètò yìí àwọn máa lọ sókè ni o. Gbogbo àwọn tó ń fowó sórí ètò yìí. Gbogbo àwọn tó ń fowó sórí ètò yìí máa ga sókè ni. Ètò Kasnati. Tó yẹ yín sìn. Ẹ sọ pé ètò Kasnati. 2019. Kasnati ni. Èrè 2000. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.